Ṣé o rí? Mo máa ń sọ̀rọ̀ gan-an. Mo máa ń sọ̀rọ̀. Mo sì tún máa ń ṣe yẹ̀yẹ́ torí aláwàdà ni mí díẹ̀. Aláwàdà náà la lè pè mí. Mo sì tún máa ń rẹ́rìn-ín gan-an torí pé aláyọ̀ ni mí. Bẹ́ẹ̀ náà sì tún rèé, mo máa ń fún àwọn èèyàn ní àmọ̀ràn tí ó wúlò fún wọn, tí ọ̀pọ̀ èèyàn ti kọ́ ọgbọ́n nínú ẹ̀ tí wọ́n sì ti rí nǹkan tó dáa mú jáde níbẹ̀. Torí Elédùà fi làákàyè díẹ̀ sẹ́mi náà nú. Èmi náà ọlọ́gbọ́n kékeré tara mi, mo ní nínú ọgbọ́n ọmọdé tèmi, mo ní nínú, ó sì ń wúlò fún ọ̀pọ̀ èèyàn. Ṣùgbọ́n ṣá, wàá ṣọ́ra nígbà tí mo bá dákẹ́ jẹ́. Tó o bá mi sọ̀rọ̀ tí mi ì dáhùn, lásìkò tí mo bá pírọ́rọ́ tí mi ì sọ nǹkan kan, ṣọ́ra lásìkò náà. Ṣọ́ra.